Fulani ni èmi mo ti sọ fún yín mà yí pé ní kò sí ẹni tó máa ẹ wò lẹ́yìn tá ti kò sí because mo gbọ́ information kan yí pé ní àwọn irú àwọn àfáà yìí náà gbogbo wọn bó ṣe wáyé wọ́n ń ṣe mítìnì lẹ́yìn kíkankíkan. ó sọ ẹgbẹ́ kan tó sọ lẹ́ẹ̀kan ni ó ní kí ni ìpalẹ̀ mọ́ àwọn gbogbo ọ̀rọ̀ kó làwọn sọ níta pé òun kò fẹ́ táwọn èèyàn jí ni pé wọ́n ṣe mítìnì gidi gbogbo àwọn Fúlàní yẹn àtàtìkù gbogbo wọn wọ́n ṣàfẹ́ bí wọ́n ṣe fẹ́ gbé Àtìkù wá dandan bó ṣe fẹ́ fọ́ọ̀sì Àtìkù wálé wa lórí nǹkan táwọn Yorùbá wa sọ nísìnyí wípé ní a lè gbà kí Fúlàní rúlu a lè gbà kí Fúlàní jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí mọ́. láyé Fúlàní kankan ò lè jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí mọ́. Fúlàní tó bá fẹ́ jẹ Fúlàní kankan ò lè jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú Olúwa káyé sùn mọ́. Fulani kankan ò lè jẹ president lé wa lórí mọ́ we reject it kò sí nǹkan tó ń jẹ Fulani láti jẹ president lé wa lórí mọ́ enough is enough Fulani kankan ò lè jẹ president lé wa lórí mọ́ lórí ẹ fẹ́ pa wá tán ni máa ṣe kíni kóníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ni kóníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo àwọn ìlú tá a wà yìí nísìn ibi tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí nísìn ó súnmọ́ Netherlands ó súnmọ́ Holland ó súnmọ́ Belgium. Bàbá ẹ bá wa láàrin 1 minute. káàkiri òṣèlú wọn. àbí. so nǹkan tí mo ṣàfẹ́ sọ fún gbogbo àwa Yorùbá ni wípé ní kájọ nítorí tọlọ́run. kájọ nítorí tọlọ́run ká dúró ti bàbá Tinubu ṣinṣin. ẹ rí i wípé ní gbogbo nǹkan tó lóye ṣe yẹn táwọn olórí burúkú yẹn bá débẹ̀ olóyè ò lè ṣe o. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tó lóye ń ṣe yìí gbogbo nǹkan tí Chief Sunday Adéyẹmọ gbogbo nǹkan tí bàbá ń ṣe yìí bàbá wà ní bàbá ńlá lẹ́nì bóyá lẹ́nì bàbá ńlá ó ti wà àtàná nìyẹn. wọ́n lọ òkè ọdẹ wọ́n lọ gbogbo ẹ̀ tí ò bá ṣe bàbá Tinubu tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni mo fọlọ́ búra ṣe báyé ni gbogbo wa wà láyé Buhari. ayé Buhari tó ní kọ́ lọ pa so ẹjọ́ torí tọ́lọ́run gbogbo Yorùbá ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ lẹ̀ níbi tá a bá dé yìí ẹ má jẹ́ káwọn ọmọ ṣe rí ẹ̀rù ń bà mí because tá a bá tiẹ̀ tí gba Yorùbá nation regional tí bàbá Tinubu fẹ́ fún wa yẹn ẹjọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ kí bàbá Tinubu fún wa regional ẹ jẹ́ káwa náà ti experience regional yẹn wọ́n máa ń sọ regional láyé àwọn bàbá Awólọ́wọ̀ gbogbo ẹ̀ ẹ jẹ́ káwa náà ti experience regional ẹjọ́ torí tọ́lọ́run gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró ti bàbá Tinubu lẹ́yìn ṣeṣeṣe because àwọn olórí burúkú ìfẹ́ tán Òbí wá gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀ lóbì ẹ lọ ṣíwọ́ ẹ lọ jáwọ́ gbogbo àwọn ọmọ Ìgbò ẹ jẹ́ ká fún àwọn ọmọ ra yí pé ní àwọn olórí burúkú yìí tí wọ́n má jara wọn pẹ̀lú Òbí yìí wọ́n fẹ́ fọ gbogbo àjọba lọ́wọ́ Òbí ni because gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yẹn 1 million Òbí ò lè ṣe. ọjà fún yín sà. gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yẹn 1 billion Òbí kò lè ṣe. so wọ́n fẹ́ tọ́ Òbí wọ́n ti lọ má jẹ pẹ̀lú Kwankwaso. wọ́n ní kí Kwankwaso tẹ̀lé kó jẹ́ vice ẹ̀ wọ́n ti mọ̀ yí pé ní Tóbi ọmọ Òbí ò lè lo 2 years kọ́ máa fi gbàjọba lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. kò lè lo 2 years lórí àlùfáà yẹn náà máa fi gbàjọba lọ́wọ́ ẹ̀. so nítorí náà kan gbogbo àwọn ọmọ Ìgbò ẹ jẹ́ ká parapọ̀ àtọmọ ìjọ ní gbogbo south pátápátá south west ní south east ní south south dómìdó bẹ́ẹ̀ gbogbo èmi ní sáìdì Kogi mọ Benue mọ Plateau gbogbo wa ẹjọ nítorí tọ ẹ jẹ́ ká ọdún mi tí mi ò sí lẹ́kọ̀ọ́ tó bá yẹ kí mo wà lẹ́kọ̀ọ́ ní mi bá ti bẹ̀rẹ̀ campaign mo fọlọ́run búra. ẹ ti ń campaign báyìí ẹ pé àfihàn lẹ ẹ ti ń campaign báyìí náà. bẹ́ẹ̀ ni a ti campaign ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹjọ nítorí tọ lọ́hùn gbogbo wa gbogbo àwọn tá a bá ní wọn lọ́rẹ̀ẹ́ ló tiẹ̀ because nísìn tẹ bá bọ́ sórí social media even gbogbo àwọn ọmọ Ìgbò gan nísìn wọ́n gbé fún bàbá Tinubu ni pẹ̀lú ẹ bá wa tẹ́tọ́ pọ̀ lórí show yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tẹ bá dé gbogbo àwọn èmi làwọn ọmọ bí ní àwọn áùsì àwọn kí lórúkọ ẹ̀yẹ gbogbo wọn nísìn everybody ń gbé fún bàbá Tinubu ni tó fi dórí àwọn Ìgbò gan tó fi dórí àwọn Ìgbò wọ́n gbé fún bàbá Tinubu ni lọ́wọ́ yìí àwa táwa jẹ́ Yorùbá ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo àwa tá à ń tẹ̀lé gbogbo àwọn Arẹ́gbẹ́ yẹn ẹ jẹ́ kó rí wá pé Arẹ́gbẹ́ bó ṣe because nǹkan tá à ń sọ yìí àwọn ọmọ wa ò tún gbọdọ̀ jìyà mọ́ àwọn bàbá ti wá jìyà. bẹ́ẹ̀ni. àwọn bàbá wa jìyà àwa náà jẹ́nu ìyà yẹn so àwọn ọmọ wa tíríjọ́ náà bá ti bẹ̀rẹ̀
at least àwọn ìyá wa arúgbó wọn tiẹ̀ sì gbádùn díẹ̀ kan tó lọ so àwọn ọmọ wa kọ́kọ́ tiẹ̀ bọ́ sínú gbádùn ká máa ṣèjọba ara wa fúnra wa gbogbo owó tí ẹ kọ́ máa fi tọ́jú àwọn arúgbó wa ẹ máa rí ìyá mi gbogbo àtẹ tó tẹ́lẹ̀ kò pé 5,000 naira kò pé 2,000 naira nínú ọ̀rùn burúkú gbogbo àwọn owó tí ẹ kọ́ máa fi tọ́jú àwọn arúgbó wa gbogbo ẹ̀ náà rù lọ nọ́ọ̀tì tọ́jú àwọn terrorist ní mọ́kà ẹ jẹ́ kórí àwa Yorùbá pé gbogbo àwọn táwọn tẹ́lẹ̀ ẹ bá wa sọ fún Arẹ́gbẹ́ dùn ọkọ̀ padà wálé kó jẹ́ kórí òun pé tí ò bá fẹ́ ká lé òun kó nílẹ̀ Yorùbá gbogbo àwọn sẹ́kì Arẹ́gbẹ́ yẹn tí wọ́n lọ ń dìtẹ̀ bàbá Tinubu ẹ jẹ́ ká lọ fún wọn ní wọ́n nì gbogbo ọmọ Yorùbá pátápátá aláti declare bàbá Tinubu because nítorí nítorí àwọn ọmọ táwa bí kí ló dé irú àwọn táwa ìlú òyìnbó tẹ̀ kí sún èmi fẹ́ padà sílé. ó ti sú àìmọye èèyàn ó ti sú wa. bó lè ṣe wà yẹn mo máa ń sọ fáwọn èèyàn wa ń bíbá yìí pé ní kíní kan kò lọ bí ọba àbọ̀ kíní kan ò lọ títí ìgbà ọlọ bí òwe bàbá wa ẹ bá wa round up láyìn ìṣẹ́jú kan wọn ó jà ń pè mí. ìṣẹ́jú kan mọ́ mi ìṣẹ́jú kan mà gbogbo àwọn ọmọ tá a bí sílùú òyìnbó yìí ká má wò pé ní bó ṣe máa lọ nìyẹn tó bá yá àwọn òyìnbó náà lè ṣe kí ni wọ́n ní tẹnitẹni tàkísà ń ta tàn. bẹ́ẹ̀ni. tílu wa tán tá a bá ti fix ìlú wa tá a bá ti bẹ̀rẹ̀ regional yẹn àwọn ọmọ wa gan fúnra lára wọn náà máa wálé wípé ní ẹ wò ìlú tiwa náà ti wà ókè. so ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jẹ́ ká dúró ti bàbá Tinubu o gbogbo ẹni tí bàbá Tinubu bá ṣẹ̀ ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú tiwa náà ni bàbá yẹn ń ṣe bàbá Tinubu ò lè tòṣì ọmọ bàbá Tinubu ò lè jìyà mọ́ o títí wá ní o tí bàbá Tinubu bá gbérí jọ́nà alẹ́ nísìn àwa la máa jàǹfààní ẹ̀ ẹ jẹ́ ká dẹ̀ sọ fún bàbá náà yìí pé ní first October tó sọ pé bóyá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa regional yẹn tó bá lè sun wálẹ̀ gan tó bá lè bẹ̀rẹ̀ ní 1st of August yìí gan kò bá jù. ẹ má pa bàbá mi o ẹ má pa bàbá mi o. tó bá sun wálẹ̀ sí 1st of August or middle of or ending of August. ó dà bàbá wa. kí regional bẹ̀rẹ̀ kí bàbá kájẹ̀ tó dìbò 2027 rárá kí regional yẹn tẹ̀ tó because bàbá ti ṣiṣẹ́ lọ gan gbogbo nǹkan gbogbo èmi ní military kankan tí bàbá ti pín gbogbo ẹ̀ ó ti pín gbogbo ẹ̀ ó ti pín sí méjìlá. bàbá ti ṣiṣẹ́ gan so state kọ́níkàlùkù máa manage resources state yẹn. àbí monkey dey work babu dey shop àwọn là ń ṣiṣẹ́ ilẹ̀ ń jẹ́ ìyàwó rẹ̀. àwọn là ń ṣiṣẹ́ tán gbogbo ẹgbẹ́ tó bá generate nílẹ̀ Yorùbá àwọn olórí burúkú yẹn wọ́n máa fi rán wọn lọ sí Mọ́kà. wọ́n máa fi rán terrorist lọ Mọ́kà irú ẹni tó bá fẹ́ lọ Mọ́kà kó máa lọ Mọ́kà lápá rẹ̀. mùsùlùmí lèmi náà tí bá fẹ́ lọ Mọ́kà nísìnyí mo mọ̀ pé problem tèmi nìyẹn ni máa mú lápò ara mi. wọ́n fẹ́ jà wọ́n múra kalẹ̀. wọ́n múra ìjà jihad yẹn nítorí pé kí ni kán lè bá a gba Ìlọrin àti Yorùbá náà ni. kéré pé ìgbẹ́wò náà pariwo yẹn wọ́n mọ tó ń ṣe wọ́n ti rí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ wọ́n ní pé kò ní pé fún àwọn. kéde ti lò gbá yín síwájú àwọn là ń lò gbà nísìnyí. so lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fi ká múra ẹ mọ̀ jẹ́ kẹ́nikẹ́ni bọ̀dì lọ pé kòkú kàmí kò we are there together àti ọmọ fight together ni. ìsẹ́yìn bá ní Muslim wà nílé òun ìbá ní Christian wà nílé òun we are ẹ jẹ́ ká jọ fight kìíní yẹn àwọn tó bá jẹ́ Muslim ọmọ Yorùbá tó ní wọ́n pé wọ́n wà ó. níbo ni wọ́n ti bá àlèkùnrin ní ṣe meeting pé àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá wọn ní Christian gbogbo wọn. ọ̀nà fẹ́ẹ́ ti gbogbo sí gbogbo ní Christian. ọwọ́ ń sọ̀rọ̀ láti manipulate pé ṣé wọ́n ṣe nìyẹn o. àwọn manipulate ọ̀rọ̀ ni o Muslim wọ́n manipulate wọ́n dàrú ẹrú níbo ṣe meeting pé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ó yẹ Christian níbo ṣe meeting yẹn. ó láwọn ọba náà ṣe ọkọ tó ń bọ Christian. ọba ilẹ̀ Yorùbá ọba yẹ Christian bó ṣe meeting yẹn. wèrèrè o. ṣùgbọ́n olórí burúkú wọn tó bá ti fẹ́ dànkẹ́rú ó ṣe máa ń ṣe nìyẹn. Yorùbá wuyì fíìmù tá nílé ìwòsàn ni àìmú sọ fíìmù tó nílé ìwòsàn ni ẹ jẹ́ ká bọ̀ wá wọ́n rò pé wọ́n kọjá sí bí 1840 eléyìí ti yàtọ̀ ayé kọ̀m̀pútà la wà ayé AK-47 la wà ayé AK-50 la wà. ẹ̀wọ́n ti tẹ fọ́fọ́fọ́ ọmọ Yorùbá yarí ayé AK-1 million la wà ó ti kọ́ ayé tí ó fọ́ o tí Usman Afodi òfin búrẹ́dì kó wa lómi ọbẹ̀. Tájù ó ní you are a hypocrite. Where is your Yoruba nation?
Ogbomoso king is from Ibaruba, Republic of Benin. Taju, you go explain tire. Taju, you go explain tire. No evidence. Okay. Hello, ma. Ẹ káàbọ̀ ìyá mi. Hello, ìyá mi. Yes, ma. Mo ṣe ti rí. Mo ti máa wò, mo ti bẹ̀rẹ̀ show máa wò. Ẹ ṣé. Màá dákun tó fún arówó sìn ẹ ṣé gan. Ẹ ṣé mà. Mo gbaṣẹ́ látànà. Mo ti gbaṣẹ́ ní báǹkì látànà. Taju, you go explain tire o. You go explain tire, no evidence. Ó dùn mí ọ̀rọ̀ tí Wake Up Africa ń sọ lórí bàbá Tinubu. Hello, máa mẹ́ni sùn. Ẹ bá gbọ́n sókè. Báwí. Màmí, à ń gbọ́ yín. Ẹ káàsán o. Ẹ káàsán wọ́n yẹ kí n bá tó ọjọ́ mẹ́ta. báyìí. Lọ́kọ̀ pẹ̀lú màá. Ṣé rí Fulani tó ń sọ̀rọ̀ yìí? Ẹ má gbọ́ wa nínú ilé mà, ẹ má gbọ́ wa nínú ilé. Tẹ́ bá ti ń gbọ́ wa, tẹ́ bá ti gbé kọ́ọ̀lù ẹ bá wa lò nǹkan tẹ́ fi ń gbọ́ wa nínú ilé. Time tá à ń sọ̀rọ̀ kan ní time tẹ́ ń gbọ́ lórí tẹlifíṣàn. Hello. Tẹ́ bá ti ń gbọ́ ẹ má gbọ́ wa nínú ilé. Ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́ ẹ̀yin ìyá rẹ̀ ẹjọ́ ẹ̀yin bàbá mi ẹjọ́ torí Ọlọ́run. Because time yẹn ò kí ń ṣe nǹkan kan ẹ bá gbóhùn sókè màmí. Hello, ìyá Yorùbá wuyì. Ẹ ṣeun gan, àjọ ń ṣètò yìí. Ẹ ra mà. Àjẹfọ́ oríire náà. Ọlọ́run á bá wa ṣe gbogbo ẹ̀. A níyànjú. Àṣẹ. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọmọ olódò. Ọmọ olódò sledgehammer. A dúpẹ́ o ọmọ olódò sledgehammer. Ẹ wò ó. A dúpẹ́ o àmọ́ lóore ẹ bá wa ṣàṣepé ẹ o. Ṣé rí àfáà tó ń sọ̀rọ̀ yìí ni mo tẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé rántí ìgbà tí àwọn tí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe kan ní Ogun State? Bẹ́ẹ̀ni. Tí èrò pọ̀ rẹpẹtẹ. Ṣé rántí nǹkan tí bàbá yìí sọ? Ló sọ. Òun ló jáde ńgbà yẹn pé ṣé pé àwọn rò pé àwọn ti pé èrò sì pọ̀ nù ìṣẹ̀ṣe tó báyìí. Iṣẹ́ yìí ni àbí ẹni last year. Pé èrò sì pọ̀ nù ìṣẹ̀ṣe tó báyìí káwọn rò pé àwọn ti ṣe àwọn sì ń fọwọ́ ṣe pé nísìnyí ó yẹ káwọn tí ó ní káwọn rẹ́ wọn pátápátá ni pé kinní kan táwọn sì ń pa táwọn rò pé àwọn ti pa kú. Àṣé ó sì ń ṣe kinní káwọn kú ṣe kinní. Máa wá fídíò yẹn máa padà sí ẹ wá kẹsẹ̀ǹdẹ̀ sí mi. Ẹ wá kẹsẹ̀ǹdẹ̀ sí mi. So bàbá ìdọ̀gọ̀ àfàwèrè yìí òun ló sọ̀rọ̀. Ọmọ Fúlàní òun ni. Ọmọ Fúlàní tó fọwọ́ lálẹ́ fún wa wèrè. Ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá le púpọ̀ náà. Kò sí nǹkan tó ń wá ṣe fọ́mọ Fúlàní ni kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹni tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá dànù ilé ẹlẹ́bọ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ ṣé òwò ọjọ́ ọmọ ilẹ̀ Yorùbá ni ó dé lọ sí ṣáìdì títí ẹ kí ni problem àwọn ilẹ̀ Haúsá dẹ̀ ló ń gbé náà kí wọ́n ń bẹ̀. Ilẹ̀ Haúsá ló ń gbé ẹjọ́ kí ló wà tán nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó sún wa o ó tọ̀ fara wá lumú lóforo kí n tiẹ̀ sọlọ́mà ọ̀rọ̀ lọ́rọ̀ náà ló pa wọ́n lọ. Wọ́n fẹ́ gbalẹ̀ ní ẹgbẹ́ tó ní káwọn kí ni ìpalẹ̀mọ́ àwọn kí ló ń palẹ̀mọ́. Bàbá wa olóyè Sunday Gbowo ẹ jọ̀ọ́ gbogbo ayé ẹ máa bá wa ṣàdúrà fún wọn lójoojúmọ́ ìgbàkigbà tẹ bá ti rántí ní ìṣẹ́jú tẹ bá ti rántí ẹ máa bá wa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ àti bàbá olódò òde kán má rí wọn gbé ṣe torí ẹ tó ń béèrè pé kí ni káwọn ṣe yìí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n máa padà fi yín ṣe ẹrú ni bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn ẹrú ni máa fi yín ṣe ọ̀tọ̀ ní mùsùlùmí tẹ̀yìn gbà ọ̀tọ̀ ní títí wọn ẹ rántí nǹkan tó ṣe fún wọn nílẹ̀ Haúsá ọ̀pọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ náà fún wọn wọ́n padà pa wọn yẹn náà wọ́n dànù ni wọ́n pa wọ́n dànù ni wọ́n ṣe máa ṣe náà nìyẹn ẹdí ẹgbọmọ tinú yín ẹ má kẹsì sọ yín dáradáradá ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Egypt náà pẹ̀lú bó ṣe kinní náà tó kò sí ilẹ̀ Egypt ilẹ̀ Africa ni ìgbà tán brainwash wọn tán ṣe everything wọ́n pa wọ́n dànù náà ní àwọn àràbò ló wà ń bẹ̀ tó fẹ́ ṣe nìyẹn yín Yorùbá ẹ jí ẹ̀sìn ìwà lẹ̀sìn rọ́ ni ẹrú arábù náà fẹ́ fi yín ṣe arábù inú àwọn arábù gan wọ́n ètì dúdú àti bí ìgbẹ́ ọmọ arábù kan jáde ó ní lóun ò mọ̀ pé ó ní wọ́n sọ pé gbogbo Áfíríkà ló ní AIDS ó ní nǹkan táwọn òbí òun tán fi kọ́ àwọn dàgbà ní wọ́n rí ti àwa dúdú bí ìgbẹ́ kó tó tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ fi tẹ́ wọn lọ́rùn ẹ bá ṣẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ kẹ́kìrún kó rí yín kó bó mọ́lẹ̀ báyìí kó rí yín ọkọ̀ ògún
bẹ́ẹ̀ ni ẹ kàn ń ṣe náà ni ẹ má wulẹ̀ torí ẹ̀sìn tẹ́ sọ̀rọ̀ yín dànù ẹ jí wọn ní kẹ́ má ṣẹ̀sìn yín nílẹ̀ Yorùbá o moderate one la ni oníkálukú ṣe tiẹ̀ báwo ọmọ Yorùbá ṣe rí nìyẹn má yẹ kí Fúlàní kọ́ yín lọ́gbọ́n kọ́gbọ́n wọ́n máa padà pa yín ni ẹ lè bá wọn gbé wọn lè sọ yín dìran wọn kò sí kẹ́ kírun jù bẹ́ẹ̀ lọ kódà kẹ́ pẹ̀lú wọn ẹ rántí Àfọ̀njá ìgbà táfọ̀njá so wọ́pọ̀ tán ẹ wo tán sọ Ìlọrin dàdé ní ẹgbọ́n nǹkan tó ń sọ ajagunbalẹ̀ ní gbogbo wọn Yorùbá ẹ má tẹ̀lé wọn o ẹ̀sìn tiẹ̀ ọ̀tọ̀ ní ti Fúlàní ọ̀tọ̀ ìmọ̀ràn mi rèé o ẹja gbárùkù ti bàbá Olódòdẹ á dára fún wa o Ọlọ́run á bá wa ṣe láṣẹ pé o ẹ ṣe mà. ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín ìyá wa ṣe rí nǹkan títà òré ẹ wo nǹkan títà òré sọ Tàòré lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn o the good man the best man for the job Ibrahim Tàòré ni at his age mùsùlùmí akírun ni mùsùlùmí tó ń kírun ni olówó tó lè fi lọ sí Mẹ́kà olówó tó lè fi ṣe gbogbo òpó ẹ̀sìn ìsìlámù márààrún ó ní we need people with technological skills to build our nation not Sharia scholars ó ní àwọn ọmọ tí wọ́n mọ̀ nípa technology làwọn fẹ́ káwọn build the nation àwọn kì í ṣọ̀rọ̀ Sharia ó láwọn ọmọ àwọn tí wọ́n lọ kọ́ Sharia ní Saudi ó ní kó máa wà á lè kó máa gbọ́ òun ni o ó láwọn ní kó dúró sí o ó ní technology làwọn àfi build ìlú àwọn kò ṣe Sharia mùsùlùmí akírun ni làwọn kan dẹ̀ ń sọ nísìnyí pé apá ọ́ ni ànábì ní apá ọ́ ni ó ní ẹ̀yin náà ẹ gbọ́ mo ti fẹ́. àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá ẹni tó bá lóun ṣe Islam ma tó yà pa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú Islam pé mi ṣe Islam ngbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba Islam ngbọ̀ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe Islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀ lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì a ní mú tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi Islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé níjọ́ tó o bá ti lóò ṣe Islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí onípò ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé níjọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma létí Imam Bukhari àtàwọn míì gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe má ẹ pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti fi lẹ̀ bí ọba pé ọ̀wọ́ náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ ní òfin ṣẹ̀ríà nù. ẹ dákun àtúntò eléyìí ilẹ̀ Yorùbá o wọ́n pa ọ ní ẹ ti gbọ́ ayé ò sí fún odi mùsùlùmí ló ṣe mùsùlùmí mọ́ wọ́n pa ọ ní àgbákọ́mọdé ẹ fún wa ní gómìnà stéètì o ẹ fún wa lọ́dọ̀ Ọ̀yà stéètì àfẹ́ báwọn wèrè yìí ṣe o àgbákò ni wọ́n o Yorùbá ẹ jí lójú oorun Kwara làgbákò ti ń wọlé sílẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn gómìnà dúró láàyè wa ìyẹn ọba wa ẹ dìde ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dìde gbọ́mọ Yorùbá ẹ dìde o ẹ bá wa gbóhùn sókè manager fún mi ní account number sorry comment section àgbákò dé à ń gbọ́ o ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́. ṣé nǹkan tí màá sọ ṣé rí àwọn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tí nǹkan fẹ̀sọ̀ ni bẹ́ẹ̀ ká fọwọ́ tí wọ́n pọ̀ pẹ̀lú bàbá wa ọmọ olórí ṣé rí ṣé gbogbo tán sọ pé ẹ mọ̀ nǹkan tó ṣe o bàbá yẹn mọ̀ nǹkan tó ṣe o gbòógì ní pé tí gbogbo wa ti ọmọ Yorùbá àwọn ní ká jí ètò ká jí ṣé ìgbọ̀ gbogbo ẹ̀ lọ́kàn ní bàbá yẹn máa sọ pé kíní kan lè ṣe nǹkan báyìí ṣé nǹkan tí bàbá ń ṣe yẹn tí bàbá Sunday Igboho ṣe lọ́wọ́ yìí tí ó bá sọ̀rọ̀ bàbá yẹn bàbá ò lè ṣe o. bẹ́ẹ̀ni. bàbá ò lè ṣe o. bẹ́ẹ̀ni. ibi tẹ́ tí máa mọ̀ kúrò bàbá yẹn pé bàbá yẹn dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe bàbá yẹn ní pílánì tó nílẹ̀. níbẹ̀ ni ìjẹ́ àwọn ọmọ Yorùbá ẹ má nítorí nǹkan tá tẹ́lẹ̀ nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ yìí ní ti pé ó jẹ́ kó ti gbogbo máa dá
ibi tẹ́ ti máa mọ̀ pé bàbá yẹn ti dáadáa ni pé tó bá yẹ pé ìjọba mi ni bó ṣe wà ní bóyá kọ́kọ́ wọlé yẹn á sọ gbogbo nǹkan di pé ẹ máa rí tọ̀mùtọ̀mù á rò pé second time òun kú ti lọ nìyẹn. ṣùgbọ́n ní gbogbo wọn ṣe ń wò ní ìsìn pé ó jẹ́ kí gbogbo ìjọba ó jẹ́ gbogbo ẹ̀ máa di kíní kan ni bàbá yẹn mọ̀ kó tó ń ṣe lábẹ́lẹ̀. wọn ò bẹ́ẹ̀ kó rí ìjọba yẹn ṣe rárá ẹ mọ̀ kó ti gbàgbára kó lọ́wọ́ wọn. ó ti agbára tó ń gbà kó lọ́wọ́ wọn yẹn ó ń bí wọn nínú gidi gan. ó fọ́ wọn lórí o ó ń yí wọn lórí pàápàá. ẹ̀gbọ́n nǹkan jẹ́ gbogbo ẹ̀kọ́ náà máa gbogbo ẹnìkan ẹ̀gbọ́n nǹkan tí bàbá sọ ni pé Fúlàní tó bá ti fi sẹ́ẹ̀lì nọ́mà Fúlàní tó bá ti gbé bọ̀dá ni kí ló ń fìbọn ṣe gbogbo àwọn Yorùbá náà àti ìjì pẹ̀lú nǹkan tí bàbá yẹn sọ gbogbo tí bàbá yẹn sọ kò yé pé bàbá yẹn Tinubu lè jáde síta tó máa ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ó yẹ máa tẹ̀ nǹkan báyìí ìgbà tó yẹ pé ẹ kí gbogbo wa jìnnà kan tí bàbá yẹn ṣe ó yẹ ọmọ Yorùbá tí wọ́n lóye ló yẹ kó máa kò yé gbé tí bàbá yẹn gbà tá a kó nìyàn tiẹ̀ díẹ̀. mo ìbá tó bá lọ́pọlọ tó lóye ó kò yé gbé. pé ṣe ṣùgbọ́n gbẹ náà kan ló máa jáde wá síta pẹ́ẹ́sẹ̀ǹtì ni gbogbo Nàìjíríà kò lè sọ pé ẹ̀yin ọmọ kìíní kan gbẹ́yìn ọmọ Yorùbá ní kẹ́ ẹ̀ yí tẹ́ ẹ̀ fọpọ́ lọ sí. ẹ ṣeun ẹ ṣe gbọ́dọ̀. ó ní ẹni ìsìnkú gbọ́dọ̀ yìí ní pé gbọ́dọ̀ ìwé bẹ́rẹ̀ a máa sọ́fà ẹ̀ tí ilẹ̀ Yorùbá wọn fẹ́ dà a máa sọ́fà ẹ̀ ká máa túbọ̀ a máa sọ́fà ẹ̀. ó dà ẹ ṣeun gan. tí nǹkan bá fẹ́ da láyé a máa sọ́fà ẹ̀. ẹ ṣeun gan bàbá wa olórúkọ jí ẹ ṣe aṣíwájú is God sent Mr. Tajudeen Mr. Taju ó ní alábòsí ni mí ó yá ó ti gbọ́ nǹkan tí dádì yín sọ ó ní ẹni tó bá ṣe ìsìlámù tó lóun ò ṣe ìsìlámù mọ́ ó láwọn ó pa á ni ṣé àwọn àtàwọn eléyìí jẹ́ ajẹ́ kankan náà Mr. Tajudeen ní Fúlàní nìwọ náà. ẹ̀wọ̀n straight ẹ bá wa gbọ́. èmi nìkan ni mò ń gbọ́ yíwé kan ẹ káàbọ̀ bá a gbọ́n sókè. àjọ ń ṣètò ni o. àwọn tó lórí TikTok nìkan ni wọ́n ń gbọ́. àjọ ń ṣètò ni sà. ẹ kú dédé àsìkò. ẹ má gbọ́ wa nínú ilé a ti gbé kọ́ọ̀lù yẹn má gbọ́ wa nínú ilé. àṣẹ a ti gbé kọ́ọ̀lù yẹn má gbọ́ wa nínú ilé. ok ṣé ń gbọ́ mi báyìí mọ́. à ń gbọ́ yín. yes ma. mi ò ní gbé àkókò ma. mo kàn fẹ́ sọ̀rọ̀ straight. àbá tèmi máa mú wálé lè mà. ṣé ẹ rí tí bàbá yẹn bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì kọ́ máa wéṣì táìmù rárá láti lè gba ilẹ̀ láti bóyá pé àwọn náà ló máa jáde àkọ́kọ́ ni kò sí problem orí oyè ni wọ́n because táwọn karambani bá wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n á pa kékeré wọ́n á pa wọ́n ti ní oró Yorùbá sínú burúkú pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá yìí kí bàbá yẹn kó máa bọ̀ ẹ jẹ́ ká máa pariwo kán wá di ààrẹ ńlẹ̀ Yorùbá kí Yorùbá kó dá dúró nǹkan tó a fi lè ṣèfù nìyẹn o nǹkan tó bá pẹ́ tó bá yá táwọn Fúlàní tó bá tún gba ipò kò sẹ́ni tí wọ́n nípa o àti mùsùlùmí o àti kírísítẹ́nì o àtọmọdé àtàgbà o oróyè ti wà nù wọn o. nǹkan tèmi lè sọ nìyẹn àpẹẹrẹ tí mo lè sọ nìyẹn o kí bàbá yẹn kó máa bọ̀ kán wá di ààrẹ wa nílẹ̀ Yorùbá. ẹgbọ́n tàbá yẹn sọ pé ẹ̀yin àfáà kí ni ten plan kalẹ̀ báyìí kí làwọn ní plan wọ́n ń bèrè táwọn ọjọ́ ní plan. bàbá kò dé o. àwọn àfáà yẹn kékeré ni tiwọn tí bàbá yẹn tílẹ̀ Yorùbá bá ti dá dúró ojú máa kára wa. àpẹẹrẹ tí mo lè sọ nìyẹn ẹ jẹ́ kí a máa pe bàbá yẹn ní pé ẹ wá di ààrẹ wa nílẹ̀ Yorùbá tó bá ṣe é ṣe kọ́ máa lẹ́lẹ́kejì kọ́ máa bọ̀ kọ́ wá di ààrẹ nílẹ̀ Yorùbá orí oyè ni wọ́n orí oyè náà wá jẹ́ kọ́ jẹ́ ní àkọ́kọ́ tó máa jẹ́ á lè yà wọn lára láti lè ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ̀yà bàbá Banjí ló máa jẹ́ Akíntóyè ló máa jẹ́ gbákejì wọn ni mi ò mọ̀ ẹ jẹ́ kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ìyẹn la fi máa tọrọ wọlé pátápátá. ẹ má pa bàbá mi bàbá Banjí sí àgbà bàbá mi máa jẹ́ kí lórúkọ ẹ̀ bàbá mi Banjí Akíntóyè wọ́n máa jẹ́ bàbá àsàlẹ̀. ẹ máa ronú lórí ọ̀rọ̀ yẹn solution nìyẹn o a fi máa bọ́ lọ́wọ́ pátápátá tá a máa lé wọn dànù.
apààyàn ni wọ́n o. Apààyàn ni wọ́n. Kí Yorùbá máa ní fọkànbalẹ̀ ní Yorùbá ò lè wọn free nílẹ̀ Yorùbá. Yorùbá ẹ jí ẹ máa sùn o. Kí ló dé? Àwa lè wá dúpẹ́ ṣe gbogbo dà. Ẹjọ́ ẹ má yẹ ká sàṣùpìyẹ o. Ẹ ṣeun gan ma. Ẹ ṣe gan. Ẹ sọ̀rọ̀ bí 30 seconds náà wake up ká tún bèrè bí àwọn èèyàn máa gbọ́. Ẹ sọ̀rọ̀ bí 30 seconds. Àwọn èèyàn ń gbọ́ lórí TikTok. Ẹ jọ ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok. Ẹ̀yin èèyàn mi ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok mo lè ti fi sí last kìíní. Ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok yìí o? Ẹ sọ̀rọ̀ bí 30 seconds. Ẹ sọ̀rọ̀ bí 30 seconds. Ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok? Ìgbà tí à ń sọ náà ni pé ẹ má jẹ́ kí àgbàgbọ́ pọ̀ mọ́ sápà. Táwọn yẹn bá ti di bá ń tọwọ́ ẹ̀sìn àti ẹ̀yà bá pọ̀ mọ́ra wọn láwọn bí ìlú wọ̀. Nǹkan tí ò dáa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo ẹ̀. Ká sọ kó yanjú nǹkan. Ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. Ọ̀tọ̀ọ̀tọ̀ lógún náà. Ìgbà tí Ibrahim ṣe ìjọba tiẹ̀ tó gbàjọba tiẹ̀ ní Burkina Faso. Ẹja wọ́n ní breaking wọ́n ló ń break. Ẹ bá gbọ́ sókè lórí fóònù. Ẹ lọ pé wake up ẹ lọ pé lórí fóònù. Ẹ gbọ́ sókè lórí kíní. Bàbá wa Isiaq, ẹ ṣé gan, God bless you for your super speaker. Àwọn yàrá máa lọ sókè àpò yóò ní gbẹ. God bless you sir, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ bá gbọ́ sókè lórí fóònù. Wake up àwọn tó mì ní ilé ni wọ́n fẹ́ kẹ́ pè sórí fóònù. Ó máa fáyà ilé ní ẹ̀yẹ ẹ pè. Ẹ bá gbọ́ sókè. Àjọ ìṣiṣẹ́ ni wá ẹ ṣeun. Àbọ̀ Ọlọ́run bá yín dé, àbá Ọlọ́run tẹ́lẹ̀ tára wa. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa ṣe Sunday Gbowo. Àbọ̀ Ọlọ́run yóò mọ̀ bá wọn gbé. Gbé tára wọn lágbára Ọlọ́run wọn ní sílẹ̀ tẹ̀. Apá ọ̀tá ò ní ká wọn lágbára Ọlọ́run. Pátápátá. Ẹ bá mi láìkè ètò yìí kí ló dé ẹ bá wa tó tán pọ̀ lórí ẹ̀ àrí kọ́mẹ́ǹtì náà mọ̀ láti wà lórí láìvì ṣá. Ògódé o mo fa wèrè lọ́yàn. Sẹ́ẹ̀rí tí mo sẹ́ẹ̀dì sí yín. Mi tí wò. Mo sẹ́ẹ̀dì ojúlówó àfáà kan sí yín. Tí máa ṣe tán máa wò ẹ já wa sí kílé sọ. Mo sẹ́ẹ̀dì ojúlówó àfáà kan sí yín láìpẹ́ yìí. Kí àfáà yẹn sọ̀rọ̀ gidi gan, ọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹnu kan lẹ́mọ̀ pé ojúlówó ọmọ bóyá ọmọ Yorùbá làfáà yìí bóyá ọmọ Yorùbá ni. So ẹ̀yin ẹ lè háàdì ẹ̀pọ̀ mọ́ prógrámù tẹ bá tó fẹ́ ṣe bóyá bí ọ̀la ṣùgbọ́n ẹ play rẹ̀ later. Èmi náà ti fi kẹ́rin ìtọ̀dọ̀ mi ránṣẹ́ sí yín o mo sẹ́ǹdì rìsíìtì. Ẹ tẹ́lẹ̀ rìsíìtì máa wò má ṣe tán ṣe ẹ̀yẹ́kẹ́tẹ̀ kò tí lọ ṣe rìsíìtì yẹn lórí ìmpọ́táǹtì jù mo lè mi lè ká álìfù bá ta sa lọ́wọ́ ẹgbà wọ́n lù wọ́n fẹ́ pa wá lè kéwà àwọn olórí ibú alùpàmọ́kù náà fi wá ṣe wọ́n fẹ́ lù wá pa álìfù bá ta orí gbóná ok ti sẹ́ni rìsíìtì wọ́n fẹ́ gbẹ̀mí lọ́rùn olúwe àwọn wèrè somebody ẹ bá kó sókè láń ṣẹ́jú mẹ́ta bàbá wa àwa pẹ̀lú yín. Etí mo fẹ́ sọ ní wípé aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé ṣe rí etí àbá yẹn sọ ẹ dákun ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bá wa gbé lọ sí òkè lọ́dọ̀ àwọn ojúlówó ọmọ Yorùbá jẹ́ àgbèrú. Torí ọ̀rọ̀ tábà yẹn sọ ó yẹ kí wọ́n lè pè é. Ó yẹ kí wọ́n pè kí wọ́n wádìí kí wọ́n béèrè àwọn ìbéèrè ọ̀rọ̀ kan ní ẹnu rẹ̀. Kò ní ìdí kan máa gbé wọn mọ̀ pé ẹnìgbà tó bá ti ń gbọ́ a máa sáfẹ́sì yẹn. Tó lè mú ẹ̀rí jáde fún gbogbo nǹkan tí ń sọ yẹn. Nítorí wípé ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ ogun tó lè dá ogun sílẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Èyí náà ni tí ń jáde lẹ́nu àbá yẹn. Kí ẹ dákun ẹ bá wa gbé gbèsè ẹ bá wa sẹ́ẹ̀dì ẹ̀ sáwọn jẹ́ bá. Ẹgbẹ́ bá wa sí ẹ fídíò yìí. Ẹ dákun. Tó ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi ni wípé àwọn ẹ̀rọ Yorùbá ẹ jẹ́ kí a ṣera wa ní ọ̀kan lẹ́yọ̀kan ká tètè máa múra sílẹ̀. Ká máa múra sílẹ̀ ogun ń bọ̀. Ká tètè máa múra sílẹ̀ nítorí wípé tẹ́ ẹ bá wo àwọn àáfàá yìí dáadáa tẹ́ ẹ mọ̀ pé
nígbà tá à ń jà fún bá ní tọ̀tí ẹ̀mọ́ pé ọjọ́ sáàpù wà náà ni. bẹ́ẹ̀ni. kí wọ́n ní láyé Yorùbá nation ní bọ́ sí. bẹ́ẹ̀ni. so a tún wá ní nígbà náà regional government o wọ́n tún ní láyé tó ní ṣeéṣe ṣébẹ́ ti rí wípé àwọn ọ̀tá wa gangan ní ẹ ti fojú hàn yìí. àwọn ọ̀tá wa gangan ní. Ó ti dájú wípé wọ́n fẹ́ kó àwọn ọmọ onílẹ̀ wọ́n fẹ́ kó wa lẹ́rú ni. Wọ́n fẹ́ sọ wá dẹrú lórí ilẹ̀ wa. Ìdí tí gbogbo wa tá a fi gbọ́dọ̀ jọ fi ọwọ́ sowọ́pọ̀ nìyẹn. Eléyò kì í sọ̀rọ̀ ẹ̀sìn o. Eléyò kò kì í sọ̀rọ̀ ẹ̀sìn rárá. Aláwa táwa sọ̀rọ̀ yìí. Ojúlówó ọmọ ọkọ̀ ìlú Ìwó lè ní ọmọ Ìwó lójó ọba. Àfáà tó gbóná hanranhanran ni bàbá tó bèmí lọ́mọ. Ẹ̀yà tó gbójà hanranhanran nìyá mi. Gbogbo àwọn mọ̀lẹ́bí mi, ọlọ́ngbọ́, Mùsùlùmí gbogbo wọn pátápátá ẹ̀yà ni gbogbo wọn pátápátá àfáà nílùú Ìwó. Tó àwa ti kúrò nínú àwọn tó ṣe wípé bọ́yá àwọn kọ́ wa máa fi ẹ̀sìn apààyàn wọ́n á máa fi tàn. Irọ́ tí wọ́n ti gé ẹ̀sìn wà bá wa. Irọ́ náà ni ó sì fi kúrò nílẹ̀ Yorùbá. Lágbára náà. Irọ́ ni a ti gbọ́ wá fún wa. Ṣùgbọ́n àwọn náà ti wá lò wípé irọ́ àwọn ti já. Wọ́n ti mọ̀ pé irọ́ àwọn ti já pátápátá ọ̀pọ̀ náà bá yọ báwọn mọ́. Iná ni a fi sọ gbogbo kẹ́tẹ̀kẹ́tẹ́ jẹ́ sọ jáde yìí. Wọ́n fẹ́ fi dá ogun sílẹ̀. Nígbà tí wọ́n ti mọ̀ wípé nínú 100% ọmọ Yorùbá, ọlọ́gbọ́n mọ̀mọ́ mi, tẹ́rí 70% ìran Yorùbá, kò sí nǹkan tí ń jẹ́ Mùsùlùmí mọ́. Nínú 100% ti ṣe Mùsùlùmí tẹ́lẹ̀. Àtẹ̀lé máa jókòó Mùsùlùmí o, ẹlẹ́ máa rókọ Mùsùlùmí ní orí pláfọ́ọ̀mù lọ. Gbogbo wa àṣẹ Mùsùlùmí mọ́. Àṣẹ mọ́. Ìta dúró dé láti pààrọ̀ ọkọ wa ni wípé kí ìta dúró dé kó tètè bọ́ sí láìpẹ́ láìpẹ́. Wọ́n kàrùkù change orúkọ ẹ̀. Regional government tó fẹ́ gbé yìí iná láti change ọkọ wa pátápátá. Tó bá tán. Iná láti change ọkọ wa. Àní bàbá ni ìmáàmù gidi ni wọ́n. Ó kọ́ Ògún kankan ní lórúkọ bàbá ti tèmi. Bàbá tó bí mi lọ́mọ. Bàbá wa ẹ ṣeun gan ká tún gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣeun. Bàbá wa God bless you. Ẹ ṣeun gan. Orí àwọn èèyàn ń gbóná. Mr. Wahab, thank you for the super sticker. Ọwọ́ yẹn máa lọ sókè Wahab Ibrahim. Ẹ lọ change orúkọ yìí o. Kẹ máa jẹ́ Ọlátómi, Ọláwùyí. Ẹ bá wa gbóhùn sókè. Àwọn bàbá Fúlàní náà pè wọlé. Hello. A máa ti gbé kọ́ọ̀lù yìí. Wọ́n á dáre channel gbogbo máa wà rọ́pọ̀ mọ́ra wọn lẹ́yìn yìí. Gbogbo ẹ̀rọ pọ̀ o. Gbogbo ẹ̀rọ pọ̀. Ká gba regional government, ká gba Yorùbá nation wa, kó ní kálukú dájú ẹ̀. Ẹ bá fẹ́ para yín, lọ́mọ para yín, àwọn para wa ńlẹ̀ Yorùbá, àfẹ́ pípa ẹ bá gbóhùn sókè sà. Ẹ ṣe wọ ẹkọ ètò yá mi. Ayọ̀ ń ṣètò ní o. Àfẹ́ pípa ńlẹ̀ Yorùbá ẹ dákun o. Ẹ jẹ́ ká gba Ìlọrin padà àbí Kwara dẹ̀ ní ká pè ká gbà padà. So that tẹ bá máa yí ẹ̀yìn ìyá padà gbogbo àyà lè tẹ̀lé lọ sí Ìlọrin lọ ṣe òkú ìyá. Èmi ò sábà Ìlọrin bò kí ọdẹ lè mí Ìlọrin bò kí ọdẹ lè mí o. Kwara in general. No, kò kí ọdẹ yàtọ̀ sí Ìlọrin gbóná làwa. Ok, náà ni tá a bá ti gba ibẹ̀ yẹn padà wàhálà yóò lè kúrò. Àní bí ní parọ́ fún yín o tá a bá ti gba ibẹ̀ yẹn padà yá mi. Ó máa ń dùn mí ni pé most àwọn èèyàn wa wọn ò bá àwọn Fúlàní gbé Birni Kebbi tó ń sọ di Kebbi state yá mi ó wà lára ibi tí Fúlàní ti pọ̀ jù ní north. Birni Kebbi òun ní Kebbi state ibẹ̀ lèmi ti lọ sí primary school. Primary 1 to primary 7 tẹ́fọ́n sígbà ilẹ̀ Haúsá máa ń ka primary 27. Dédé 7 tó rí wọn dọ́ta. Ṣẹ́gẹ̀d so èmi mọ ẹ̀yà tí wọ́n pè ní Fúlàní tí a ò lè win ní wọn. Mo fẹ́ pàkọ́ fún ìyá mi ṣẹ́rí àwọn tó ìjẹ gọ́fúnà wọn
wọ́n burú ju àwọn tẹ́ ẹ rí tán gbébọn dání yẹn lọ. bẹ́ẹ̀ ni. sẹ́ra tó jẹ gọ́vnà àwọn Dangote àǹkó àwọn Abdulsalam àǹkó wọ́n burú ju àwọn tẹ́ ẹ rí tán wà nínú igbó yẹn lọ. Yorùbá ṣó ń kílẹ̀ ẹ̀ sí yín. ó dùn mí pé ẹ mọ àwọn ẹ̀yà yìí yá mi. àwọn Dangote àǹkó tí mo sọ fún yín àwọn Abdulsalam kan yẹn àwọn Umaru Dikko wọ́n burú jù àwọn tẹ́rí tó wà ní igbó tán gbé ìbọn tán ni àwọn iná lé káàkiri no so kò dé síbẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ti yanjú àwọn ìbá ìfẹ́ yanjú àwọn tó wà ní igbó because wọ́n ní agbára wọ́n ní owó wọ́n máa finance ìgbà tí wọ́n fi máa succeed. Yorùbá ṣe ń gbọ́ tó ń kílẹ̀ sí no àwọn ẹgbẹ́ burú jù àwọn tẹ́ ń wò ní igbó lọ. Because wọ́n ti ní resources and he wants to keep his resources. ọgbọ́n ló fi máa keep ẹ̀. olùkọ́ lè dájà ìjà bí ṣe kókó pé àwọn ẹbí ẹ̀ kan jàjà yẹn. bẹ́ẹ̀ ni. àfi tá a bá ń parọ́ fúnra wa. àfi tá a bá kọ́ fún wa. Dangote ó invest sílẹ̀ Yorùbá ní irọ́ kò sí nǹkan tó dé bẹ́ẹ̀ kò sí bí investment ti Fúlàní ṣe lè wà tó àwọn èèyàn ẹ̀ ló máa like. kẹ́yà Fúlàní jọ kẹfẹ́ ní ọkọ ọkẹfẹ́ níyàwó tí wàhálà bá ṣẹlẹ̀ èyí ẹ̀ ló máa láìkó tẹ̀rọ tí gbà àti Ọbásanjọ́ ṣe kí nígbà yẹn àgbẹ̀ àwọn tó fẹ́ àwọn Fúlàní nígbà tíjà ṣẹlẹ̀ wọ́n pa wọ́n dànù. wọ́n pa gbò wọ́n pa ọmọ wọn pàápàá. ok mo fẹ́ wá kan fún yíyá mi mi ò sọ bẹ́ẹ̀ ni ẹ máa wà lórí ètò yìí nílùú kan àti mo ti gbé láfíríkà mo ní bọ́dà wa Yorùbá ni ó lọ ṣe mistake bá ọmọ Fúlàní kan sùn mo fẹ́ sọ pé wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ọ̀gá yẹn wọ́n dẹ̀ lọ gbé fún bọ́dà wa yẹn tó jẹ́ Yorùbá wọ́n dẹ̀ gbé ọmọ Fúlàní yẹn wọ́n gbé sálọ dèní kò yé yín ọmọ tí wọn tó bímọ fún bọ́dà wa yẹn tó jẹ́ Fúlàní wọ́n gbé gẹ̀ wọ́n gbé sálọ dèní wọ́n dẹ̀ gba ọmọ tó bí wọ́n gbé fún bọ́dà ọmọ Yorùbá ìfẹ́ máa gbọ́. ó parí ẹ̀jẹ̀ ló ń fẹ́ wọn tí yín bá yín. wọn fẹ́ kó pàdé mọ́ live. so àwọn òyìn tí wọ́n ń ṣe ẹ̀yà as far as that bá ti pín pẹ̀lú àìpé yìí tí Tinubu bá kó bẹ́ẹ̀ ó máa continue ní ẹgbẹ́ Tinubu kò mẹ́ ó gbé fẹ́nìkan tó máa ṣe dáadáa irọ́ ló jẹ́ bẹ́ẹ̀. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. because Nigeria ò ní constitution tó wà stable. wà á ẹni tí kò bá ṣe tó ṣe constitution tó ṣe gọ́ọ̀mẹ̀ntì constitution tiẹ̀ ó ṣe gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ ó lọ. ẹ tó bá lè mute ẹ lè drop ara yín o tó bá lè mute ìjọba wa drop ara yín ẹ jọ. everybody tó bá ti ń wá ló máa ṣe nǹkan tó wù òfin tó wù tó favour ẹ̀. tó ti Tinubu bá kó bẹ́ẹ̀ sí the next person tó bọ̀ náà máa ṣe nǹkan tó favour ẹ̀. bó ṣe wà nìyẹn. So the only that the break plan in pé ká kúrò ní Nàìjíríà òun ló yẹ káwọn àwọn Burkina Faso máa rí láìpẹ́ wọn lò ẹ jẹ́ kí n máa sọ olùkọ́ yẹn pọ̀ lórí ètò. ẹ ṣeun gan àbáwá ẹ ṣeun gan adúpẹ́ wọ́n ní tàbí lè gbádùn ayé wa àwọn tàjẹ́ Yorùbá ni pé káwa pàtàkì àwọn pípín ká yàgò fúnra wa wake up màá tún ní kẹsàn ẹ jọ ẹ bá wa power tap lórí TikTok yẹn gan tó máa power tap bóyá àwọn èèyàn máa gbọ́ nǹkan tá à ń sọ àbí tẹ̀ ń sọ. Ó ga àwọn èèyàn máa fún mi ní kílókè lórí YouTube gan lẹ́yìn ìkẹ́ Mr. Wahab ẹ ṣé o ìyá mi olúwa kẹ́mi ọwọ́ yẹn máa lọ sókè o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ wake up. ṣé wà dáadáa. adúpẹ́ sà. Yorùbá òye òun máa ń rántí ọ̀rọ̀ tí mo máa ń sọ àbí mo ní bàbá yìí ìtòhun tí ó ṣe yóò jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu irú ìgbé àwọn èèyàn gẹ wọ́n máa pè é pé tẹ́tẹ̀ máa tó ní bá wà gẹ máa lẹ́yìn tó bá parí second term àwọn Nàìjíríà náà wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ kó lo tẹ́tẹ̀ ohun tó ti wà ńlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò yà wọ́n lẹ́nu ohun tí bàbá yìí ó ṣe tó bá wọlé lẹ́ẹ̀kejì because ojú táwọn fi wò ni from distance yẹn. ó dùn mí pé ẹnìkan wà lórí kílókè lórí TikTok tó ń condemn Tinubu mo fẹ́ kí méjì jọ sọ̀rọ̀ ṣùgbọ́n nẹ́tíwọ̀kì TikTok ló dá. Yorùbá wì tí wọ́n mọ ohun tí ń lọ ni wọ́n mọ ohun tó ń lọ. ẹ jẹ́ kí wọ́n mọ sùn wọ́n tó tají lójú oorun Yorùbá ti lọ. òdodo ọ̀rọ̀ mo sọ yẹn. àwọn yìí sọ̀rọ̀ tí ò ní níbẹ̀ because bàbá yẹn ohun tí ó ṣe kọ́bí wọlé lẹ́ẹ̀kejì àwọn Fúlàní gẹ́gẹ́ ó kò gbà wọn nínú Nàìjíríà
ó di tú láti ní. Ọlọ́run á jẹ́ kó wọlé lágbára Ọlọ́run. Wọ́n bí wọlé dé lágbára náà yóò wọlé. So bẹ́ẹ̀ ni àwọn Yorùbá lọ́yẹ ká ṣe kí ni ká dúró sí ká protect ẹ̀ dátọ̀ jẹ́ tí bàbá yẹn nídìí nìyí káwọn mọ̀ pé bàbá wa ni ìrẹ́ wa ni lọ́wọ́ lórí oyè lẹ́yìn ilé kò sí ìgẹ̀tẹ̀ mọ́ ẹ̀rọ àwọn Haúsá Fúlàní àwọn ọbẹ̀ wọn mọ̀ yanjú ara wọn ilé ẹ̀ ti wà nílẹ̀ ni tí o ká sì mọ gbàdúrà fún Sunday Igboho ó parí lẹ́yìn ẹ̀ kò sí ìgẹ̀tẹ̀ mọ́ àwọn tó ń dẹ́pọ̀ ọmọ àlè Yorùbá ni wọ́n fún ara wọn kò gbà wọn nínú ilẹ̀ Yorùbá. Ọmọ adìẹ mi wọn àmọ́ bóyá Fúlàní ni wake up fún ayé lẹ́ẹ̀ máa dé ẹ̀mí ìjọba kó lẹ́yìn. Gbogbo wọn lọ wọn kò bẹ̀ wọ́n kò nínú Nàìjíríà àbí nínú ilẹ̀ Yorùbá ó ti tú láti ní. Nǹkan tó wà mẹ́tí mo fẹ́ sọ nìyẹn. Ó dà ẹ ṣeun gan. Ẹ máa kú ní ẹ máa dúró sórí ilẹ̀ wa Yorùbá wa accommodative ní ẹ máa dúró àmọ́ ẹ máa pa wá là ń sọ ní ẹ máa dúró wake up. Àní àwọn tábà ti tẹ̀lé Tinubu ọmọ àlè ni wá ti dúró sí Nàìjíríà. Gbogbo yín náà ò lè gbogbo wa ìfọ̀dọ̀ lè tẹ̀lé Tinubu ìfọ̀ Ọlọ́run tó dá gbogbo ayé gbogbo ẹ̀kọ́ ló gbà kọ́ Ọlọ́run wà àwọn kan ní kò sí tó ń jẹ́ Ọlọ́run so tẹ́yìn wá tẹ̀lé Tinubu ẹ̀ tó 1% àwọn tó tẹ̀lé Tinubu náà ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. Ẹ bá wa gbọ́ sókè lórí fóònù o. Wọ́n kí ni ayé là gbé. Mo wà pẹ̀lú ìmọ̀ olóyà o mo jẹ́ ń tù gan ni. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni. Ọlọ́run máa fún wa ṣe láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Ẹ ṣeun. Ẹ má dáhùn tó ń sọ lọ́wọ́ àṣẹ ìsìláàmù mọ́. Wọ́n kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Àṣẹ ìsìláàmù mọ́. Àṣẹ mọ́. Àṣẹ mọ́ àti yarí. Àlejò kan wá pa wá. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho. Wọ́n ṣeun gan pẹ̀lú gómìnà tó ń lọ káàkiri. Wọ́n ṣeun gan-an. Ọlọ́run máa tì wọ́n lẹ́yìn lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó ń jọ ń kọ̀wọ́ rìn àwọn ìró ẹkùn pátápátá Ọlọ́run máa bá wa dáàbò lórí wọn. Gbogbo nǹkan tó ń nílẹ̀ mi lọ́kàn láti ṣe láṣẹ Ìdùmarè gbogbo ẹ̀ báyẹn kọ̀ọ̀kan ló máa níyànjú. Agbára tí bàbá wa dádì ọmọ orídokùnmọ̀ tán fún ti Sunday Igboho lágbára Ọlọ́run kò tí ì tán síbẹ̀ o àìṣe bẹ̀rẹ̀ ní Ọlọ́run ó ṣe máa lọ ní wake up máa bó wake up àbí máa bó ọ̀rọ̀ tí èrí nǹkan kan ogun wọn máa kọ́ ẹrù wọn láìpẹ́ ọmọ lọ Sambisa ẹ ṣe gan. Yorùbá wí. Mo dẹ̀ ti kọ́ tiẹ̀ ẹ má bínú Sambisa wake up Africa ẹ máa lọ Sambisa Tinubu la máa dìbò fún. Àwọn èèyàn fi kọ Tinubu for second time ó dùn mí pé ẹ pè sórí YouTube ẹ pè sórí fóònù mo fẹ́ káwọn èèyàn tákù yín ní ìrọ̀lẹ́ yìí. Yorùbá ló sọ̀rọ̀ tó pòwe pé. Kí ló sọ báwọn ṣe pa. Bí ọba lógún ọdún ọjọ́ kan lòótọ́ ó bá. Ta ló ń parọ́? Wake up ṣé Tinubu ò try mo ń bọ̀ ẹ bá wa gbósókè lórí fún mi ẹ kẹ́ni sọ̀rọ̀ náà ẹ bá wa gbósókè lórí fún mi èèyàn wà lórí fún ẹ nísìnyí ó yẹ gbósókè. Nǹkan kan ló dùn mí díẹ̀ ẹ má bínú bọ tẹ bá ní àǹfààní láti bá Olóyè sọ̀rọ̀ ó dùn mí pé wọn ò ya ọ̀dọ̀ Olúpo láàrin mi àti ó yẹ kẹ́ mọ̀ pé báwo ni Olóyè ṣe máa wọ gómìnà tí wọn ní ya ọ̀dọ̀ Olúpo. Ẹ wo wàhálà yẹn ẹ wo ibi tí wọ́n kọjú dé lánàá mo fọlọ́run bá ṣe rí ọ̀tán dé òkè ọ̀dẹ̀ tán dé ilé ọba lọ sílẹ̀ bá mi mo pè pé ó yá ibà mi lọ ra ẹran ẹ fẹ́ gbọ́ wọn ò dúró jẹun wọn ò dúró jẹ oúnjẹ yẹn báwọn ẹ ṣe parí pé àwọn fẹ́ dúró jẹun ilé Yorùbá wù yín lélẹ́yìí o ilé Yorùbá wù yín lélẹ́yìí pàfẹ́ dúró wọn ò dúró jẹun yẹn pa tó tún gbéra báyìí wọn tún lọ sí Gbàjà
búrẹ́dì ni wọ́n ń ṣán nínú mọ́tò fóònù olóyè ní àná ó fẹ́ lànà tó yẹ mo wà lórí ìrìn àjò yẹn pẹ̀lú wọn lánàá fóònù wọn lánàá báyìí ó fẹ́ lànà wọn ò jẹun wọ́n ń já pure water àrùn báyìí ẹ má bínú torí Ọlọ́run bàbá wọn olùkọ́ ẹ má bínú torí Ọlọ́run olóyè sì máa padà wá sílẹ̀ gómìnà àwọn ibi tí òòdù máa padà débẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣeun ẹ má bínú ẹ dákun bàbá mi wọ́n ní kí nìkan méjì tí Tinubu ti ṣe wake up ẹ ti sùn lọ. ṣé bóyá ń decentralize àwọn powers ẹ láìkẹ tóbi sincere. kí ló decentralize báwo ló lè decentralize bó ló lè decentralize kí ló decentralize. àmì kìíní tó kó wá sógbó tí Òṣogbo ń kọ́. ṣé àmì kìíní tó kó wá sóṣogbo yẹn tí òun ló jẹ́ kí a lọ kó àwọn ọmọ ni torí kò yé mi. ló yẹ kó lọ kó àwọn ń bò. ẹni ó gbé kìíní wá sóṣogbo kí ló dé. àní ló yẹ kó lọ kó àwọn ẹjọ́ yìí tàbá lórí YouTube Facebook ṣé ẹ̀ ń gbọ́ kan tó bá wà ní sọ because mi lè máa gíw dànù mo fẹ́ bá yín fà nírọ̀lẹ́ yìí mi o ẹjọ́ ẹ̀yin tàbá lórí YouTube Facebook ṣé ẹ̀ ń gbọ́ kan tí wake up ń sọ lórí TikTok mo fẹ́ bá yín fà nírọ̀lẹ́ yìí o ògún gbọ́ ní tí èmi ò sì bẹ̀rẹ̀ campaign fún Tinubu o. ẹni sọ yẹn gẹ́gẹ́ ẹni sùúrù wake up bẹ́ẹ̀ bí àwọn èèyàn ń gbọ́ yín ẹ bá ń gbọ́ wake up Africa yẹ ká gbọ́ lórí YouTube àti Facebook torí Ọlọ́run ẹ bá gbọ́ sókè màmí. ẹ kọ́lẹ̀ ẹ kú iṣẹ́ ẹ kú dédé àsìkò yìí mà. ẹ ra o pẹ̀lẹ́ o máa ṣàṣeyẹ o adẹ kú oríire ti Sunday. a kó àṣeyẹ. ẹ̀yin jọ máa lè ọmọlé yín ọmọ gbogbo ẹ̀ adúpẹ́ fọ́lọ́run tẹ́ẹ̀nì àfẹ́ ẹlẹ́nu Google tó ń sọ yìí pé ẹni tó bá ti kó ònú síláàmù ó ti bèrè ikú àwọn máa pa ni ṣé ẹ̀sìn dẹ nìyẹn ṣá ṣé ẹ̀sìn nìyẹn àbí ẹ̀sìn apààyàn torí mi tí mò ń sọ̀rọ̀ mùsùlùmí ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo wà ń lé wa tí mò ń gbà àwẹ̀ tá a bá ń gbàwẹ̀ mùsùlùmí tipátipá la máa fi ń rówó ra nǹkan tá a máa fi ṣínu. bá a gbàdúrà kó tẹ̀ mi ò tà tẹ̀ mọ́ bó ṣe ń gbàdúrà àṣà àti gbàwẹ̀ kọ́mọ̀ pa ń gbàwẹ̀ kọ́mọ̀ pa ṣínu ni àmọ́ kókó ṣùgbọ́n nígbà tẹ́mi wà ní Sisi ní 1980 mo lọ gbọ́dọ̀ àti mi kọ́lá kó wọn jọ mo wá ń dọ́gbọ́n máa ń lọ ṣọ́ọ̀ṣì kérúbù ńbẹ̀ ọ̀rẹ́ mi kan máa ń lọ bẹ̀ èmi ṣáà máa ń wá lọ wo àwọn ẹlẹ́mìí yẹn máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ṣó ti yé yín so òun mo fẹ́ fi sọ láàrin yẹn mo fẹ́ sọ yí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì gan-an ó lágbára ju ẹ̀sìn mùsùlùmí lọ. ẹ̀sìn kìrìsìtẹ́nì lágbára ju ẹ̀sìn mùsùlùmí pọ́nbélé ìyá mi àti bàbá mi mùsùlùmí ni ó wádìí ní ọdún kan ọmọ bírọ́dà mi kan gbé wá sí ọ̀dọ̀ ọmọ mi ni mo ti kó lọ́dọ̀ àti mi lápò ọjọ́ mo ti wà lẹ́kọ̀ọ́ tó rọ́mọ ọdún mọ́ta ni màmá mi ọmọ yẹn wá jábọ̀ ẹmọ bẹ́ẹ̀dì onírin àtijọ́ àwọn fáwọn olówó máa ń lò tó máa ń ga yẹn orí ẹ̀ la tẹ́sí àwájókòó ta lọmọ bá jábọ́ ọmọ tó jẹ́ pọ́n lórílé tó jẹ́ kó ti yàgbẹ́jàgbó ti egun lẹ́yìn ọmọ bá súnkẹ́ lọ́mọ ò bá náà rò ní báńkẹ́ ní màmí báńkẹ́ báwo làwọn ṣe fẹ́ ṣe báwo làwọn ṣe fẹ́ ṣe Adéọlá báwo làwọn ṣe fẹ́ ṣe Múkáyé ló gbọdọ̀ gbọ́ àwọn náà máa bá wọn tọ́jú ọmọ náà mo ní màmí mo ní ṣé ẹ máa gbọ́ mi mo ní ṣọ́ọ̀ṣì tèmi ń lọ tẹ máa ń pariwo lé mi lórí pé ṣọ́ọ̀ṣì wo mo lọ mùsùlùmí ni mí lọ́dọ̀ àǹtí mi mo ní ọ máa ń gbàdúrà sínú omi ti máa ń rí tọ́dẹ̀ máa ń lò tó dẹ̀ máa ń ṣiṣẹ́ mo bá ní ó da ẹ lọ mú abọ́ funfun wá kò ń ṣe tó fi ń jẹ ata ẹ jẹ́ kí n gbàdúrà sí ni mi kọ́ bomi sínú ẹ̀ ní bá gbàdúrà sí inú omi yẹn mi ò wá mọ̀ nǹkan méjì pé torí pé mùsùlùmí ṣì wà lára mi ń gbà yẹn pọ́nbélé torí pé máa ń lọ wòran àwọn ẹlẹ́mìí tó máa sọ kalẹ̀ nítorí ẹ̀ máa ṣe ẹ̀wọ́ máa ṣe nǹkan kan tí wọ́n máa ń lọ bá wọn jẹ nìyẹn bí ṣe gbàgbọ́ nìyẹn. èmi ní tí tòótọ́ ń bá ṣàgbàdúrà sínú omi ńgbà mo gbàdúrà sínú omi àǹtí Wuyì la bá fi wẹ̀ fọmọ la bá nu ẹ̀yìn ọmọ lẹ́yìn ọmọ bá dún kàkàkà ká tó wẹ̀ fọmọ tán ká tó ṣọra fún tán nù lé ọmọ ti sùn lọ abátọmọ sẹ́gbẹ̀ẹ́ wa níta jókòó sí nígbà tó ọmọ jí fúnra ẹ̀ ló jókòó màmí bá ní Adéọlá ṣé ń lògùn ṣe rí pé mo lògùn bí ṣe pé Ọlọ́run sínú ẹ̀ yẹn Jésù ni mò ń pè sínú ẹ̀ lórúkọ Jésù mi kó gbàṣẹ ìwòsàn kó gbàṣẹ ìgbàlà kó fi wọ ọmọdé kó dáhùn agbára méje òde ọ̀run sọ sínú mi
ó ṣe ẹ̀rí àgbò lọ́wọ́ mi mo ní tèmi rí tán máa ń ṣe ń bẹ̀ gbà nínú omi yẹn mo ṣe wá lọ sí márùn kọ́ lọ́dọ̀ rẹ̀ wọn nìyẹn tó lẹ́nu tó kọ́ máa wá sí mọ́ṣáláṣí kọ́ wá sí chọ́ọ̀chì wọ́n ṣe káṣọ sínú báàgì tó máa lọ ń jọ sọ́dọ̀ bọ́ ṣe lọ sí chọ́ọ̀chì. láti ìgbà yẹn ṣá èmi ṣàwọn àgbàgbọ́ kí tó wá lọ fẹ́ kìrìsìtẹ́nì ìgbà mo á fẹ́ kìrìsìtẹ́nì sí in fact mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ohun tí aláya mi ò ní táwọn èèyàn mi ò ní nípa mùsùlùmí. nọ́mbà yẹn ti kíní ẹjọ àwọn tó wà lórí afẹ́ lọ sórí TikTok nísìn láàrin ìṣẹ́jú kan ẹjọ tẹ́ bá gbọ́n tó wá sọ lórí TikTok ẹ bá wa kọ sí comment section tẹ́ bá ti wá gbọ́ nísìn ayẹpọ parí nìyẹn orí fóònù làwọn máa lọ títí máa lọ tó máa parí show yìí wake up àwọn tí yín tó fẹ́ bá yín ṣe dìbẹ́tì wọ́n ní ẹgbẹ́ òsòkè bẹ̀tẹ̀ ní bí yín wípé ṣé ẹlẹ́rìí ọ̀kan tí Tinubu ṣe wake up Africa. ẹlẹ́rìí ọ̀kan tí Tinubu ṣe ní gbogbo Nàìjíríà. èmi ò rí ohun tẹ́ pé ó ní àwọn kábìrin tó ń ṣe èmi ò lè rí nǹkan kan tó ṣe tó ṣe ẹ̀yin lè sọ fún wa ọmọdé méjì lọ. ok mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé ibi àwọn kí lorúkọ àwọn mílítì tó gbé wá sí bóyá pín tó jẹ́ kí journalise àwọn mílítì tó yẹ pé power ò belong sílẹ̀ Haúsá nìkan tó rí journalise pé ok ẹ̀yin bíbí ẹ̀yin náà mú ti ń dání ẹ̀yin bí ẹ̀yin náà mú ti ń dání ẹ̀yin òbẹ́ ẹ̀yin náà mú ti ń dání ẹ̀ rí. ṣẹ́ẹ̀rì àbẹ́ẹ̀rí yes or no kẹ́tọ́ condemn ẹ̀ ṣé ẹ ní sùúrù ṣẹ́ẹ̀rì pé ó ṣe ṣé ẹ rí pé ó gbé military ó split ẹ̀ ó regionalize ẹ̀ káàkiri gbogbo region ẹ rí àbẹ́ẹ̀rí. ẹ ní sùúrù náà ẹ kọ́kọ́ fún mi lẹ́sìn. ó pín security ibo ló pín security sí kò yé mi jẹ́ lè fi sọ àwọn division tó pín. ẹ rí tó Gbómọ̀ṣọ́ ẹ rí tí tó Gbómọ̀ṣọ́ ń ṣe ẹ rí tó Gbómọ̀ṣọ́. ok kí ló ṣe tí àwọn Fúlàní fi ń bá ọjà kí ló ṣe táwọn Fúlàní fi ń bàjà. àárín lórí íńtánẹ́ẹ̀tì àbáàrí àwọn òfin tó ń bọ̀ ta ni. bàbá wa kí lórúkọ tí jẹnẹrẹtọ yúsà ẹgbẹ́ òṣèké. ẹ̀dẹ̀ sọ wípé ẹ sọ pé kọ́ àmà ẹni sùúrù yúsà ẹni sùúrù wake up ẹ sọ lẹ́nu yín ẹni wípé kí ẹ má máa sọ pé ká má máa generalize pé àbí pé ká má sọ pé ìran kan ló ń ṣe ìbàjẹ́. ṣé ìran ìgbà tó ti ń ṣú àwọn tí wọ́n lọ ń jiyàn gbé nísìn tí wọ́n ń báyàn sùn tí wọ́n ń dùnyàn lọ́rùn ìran ọ́ní tí èèyàn bá wọ aṣọ ọwọ́ yìí sìn tó bá jẹ epo tó bá yí ọwọ́ 4 nínú 5 ṣé wọn pa àwọn sọ pé epo yí ọwọ́ 4 ó yí ìka 4 àwọn sọ pé epo yí lọ́wọ́ tí epo bá yí ìka kan epo dẹ̀ yí ìka kan o pẹ̀tẹ́ epo yí ìka 4 nínú 5 ṣé wọn pa ọwọ́ yẹn epo yí so you are now saying come on pé àwọn kan náà ń ṣe kinní kan àwọn kan là ń sọ even governor of Niger State sì sọ ní àná general governor Bago the former governor ó sì sọ ní àná wípé àwọn Fúlàní wípé gbogbo àwọn tó bá jí pé tó máa padà dé tó máa point accusing finger sí wọn so you are now telling okay ẹ sọ ìlú mi tó tún ṣe nǹkan ṣe yẹn ẹ sọ fún wa user ẹ̀gbọ́n sókè ẹ kú lórí àsìkò ìsà tó máa bá wa ṣe àṣẹ. kẹ́ni kékeré gbogbo ẹni tó ń sọ̀rọ̀ lórí platform ló jẹ́ kí ló máa fún èsì ọ̀rọ̀ kẹ́rú irú àwọn eléyìí kẹ́pẹ́ àwọn fún kẹ́kọ́ lé fún kẹ́ra mọ́tò fún kò ní appreciate ẹni tó sọ̀rọ̀ yìí kẹ́ni tẹ́yà bá sọ pé òun ò rí kan tí Tinubu ń ṣe
gbogbo wa náà la ní opinion láti lè sọ ọ̀rọ̀ ẹnu wa bí ẹ bá ṣe rí náà ló máa ṣe sọ kébé èmi tí mo bá ń sọ̀rọ̀ kébé bí àwọn benefit directly èyí tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe adarí ọ̀rọ̀ yìí náà kébé bí àwọn benefit ẹ̀pẹ̀tẹ̀ nínú gọ́ọ̀mẹ̀ntì òṣèlú tí ọ̀ bá ń ṣe nǹkan ẹja àpọ́nlé kó ń ṣe nǹkan ẹja yìí kó lè ṣe mí náà ni. kẹ́rí ẹjọ́ máa lọ pé òun ò rí nǹkan tí Tinubu ń ṣe for now ẹjọ́ mú ìyẹn lọ́dà pé ó nídìí classes láti lọ wojú ẹ̀ dáadáa ó nídìí classes. ok àwọn kan tó ń ṣẹlẹ̀. Tinubu ló wá sọ bẹ́ẹ̀ Tinubu ló wá sọ. Throw insult wà á sọ̀rọ̀ ni. Mo ń sọ̀rọ̀ lórí ọmọ ọtí tí wà á sọ fún wa ni onílàtẹ̀ tó ṣe tí wọ́n tó ń bá sọ̀rọ̀ kò ṣe ọmọ owó ẹ̀ kò ṣe ọmọ tó kọ́ ṣẹ́. User, any to wake up. Ẹlẹ́rìí ibi tá ẹ mọ̀ pé user ẹni sùúrù tó lẹ́bi pé ìjìyà kì í gbà kéèyàn fún ẹni sùúrù. Òun là ń sọ pé wake up Africa tax reform tí Tinubu ṣe restructuring bó jẹ́ restructuring government student loan infrastructure development tó ṣe there is subsidy removal kò sí wàhálà. Ní ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ rí nǹkan kan tí Tinubu ṣe. Ìlú lè lò. Ta ni ká gbéso ta ni ká dìbò fún. No. ẹ lè fi platform mi ẹ lè fi campaign fún candidate you are free mi ò gbọ́ lọ́wọ́ yìí ta ni ká dìbò fún. ṣe ti délẹ̀ ẹni ká dìbò fún Obi ṣe mọ̀ pé ní under Tinubu àwọn doctor ti strike under Tinubu àwọn school asu ò ti sàkà àti ní asu strike under Obi ṣe mọ̀ pé ìlú tó bí govern ṣe mọ̀ pé wọ́n strike àwọn doctors strike nítorí pé Obi kọ̀ láti san owó oṣù fún wọn. àwọn wọ́n á bi Obi ní sí pé Obi o kí ló dé Ọlọ́run nìkan lòun tọ́jú owó sí kí lórúkọ ẹ̀ sí bank. Obi kọ̀ láti san owó oṣù fún àwọn doctors àwọn tí wọ́n kàwé tí wọ́n gboyè tí wọ́n máa dóòlà ẹ̀mí. Obi kọ̀ ní Anambra láti san owó oṣù fún wọn. To the extent pé many of àwọn doctors wọ́n jápa láti Anambra. Anybody bá wa meet kó drop ara ẹjọ́ anybody bá wa meet lórí TikTok bá wa drop ara yín. Ara yìí gbogbo yẹn bíbí a máa ń drop èèyàn ṣeré bíbí àgbọ̀n kankan lórí péjì ilé. Obi kọ̀ láti san owó fún àwọn doctors tó ń jápa tó ń gba Mediterranean Sea many of them ló kú sínú omi. Àwọn doctors tí wọ́n jápa tí wọ́n gba àràbọ̀lẹ̀ many of them ló kú sínú desert. Obi wo lè fẹ́ tà fún wa tó bí tẹ́rẹ́rẹ́ ń tẹ ẹni sùúrù gbàtà ń sọ̀rọ̀ adákẹ́ fún ẹni sùúrù nàbà
ìgbà tá ẹ̀ ń sọ̀rọ̀ adákẹ́ fún yín náà ìgbà tá ẹ̀ ń sọ̀rọ̀ adákẹ́ fún yín náà ọdún 8 ni Obi lò ní power ní Anambra àwọn ọmọ Anambra wọ́n sá kúrò Anambra wọ́n sá kó àsèkò ọdún 8 ni Obi lò ní Anambra ẹ ní sùúrù àwọn ọmọ Èkó ò sá lọ sí Anambra àwọn ọmọ Anambra ló sá lọ sí Èkó kí lẹ rí sọ sí owó gọ́ọ̀mù owó dókítà sí Obi ò san ẹ̀kọ́ bèbè tí bẹ̀rẹ̀ sí mẹ́ta pé fún Tinubu èmi ò tí bẹ̀rẹ̀ sí màkà pé fún Tinubu o ilé àti ìjàmbá tàbí tí ni o àwọn dókítà tí Obi ò fún lówó kí lẹ rí sọ sí ẹ sọ̀rọ̀ sí ẹ dáhùn náà. The question is simple. Ó tó di pé bí wọlé òun ló ti pé wọ́n ti ń strike. The reason why they are on strike nígbà tó wọlé ó pè wọ́n ó engage wọn. Wọ́n lè jọ sọ̀rọ̀ àwọn dókítà wọ̀nyí their demand is extremely too high. Ṣé wọ́n á stop activities in hospital? The answer is no. Wọ́n ti lọ pé kíní kan pé bẹ́ẹ̀ ni wọ́n lọ strike. Tí Tinubu wà lẹ́kọ̀ọ́ ṣe dókítà lọ strike.